Mo ti máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Mo dúpẹ́ Ọlọ́run lónìí pé mo ti táyọ̀ ọ̀rọ̀ tó. Ṣé ẹ mọ ìran Yorùbá ogun kan ń jà wá kọ́lọ́ ó ṣàánú wa. Tí a bá rí ẹnìkan tí ń gba ògo táyé ń gbà fún, tí láṣeyọrí, tí ń ṣe nǹkan tí ń yọrí, yóò àmọ́ wùwà bí kó jẹ́ pé ìbá sì jẹ́ mi. Ìbá sì jẹ́ mi. Ìbá sì jẹ́ mi o ní ọ̀nà ìjà lè sòtọ́ ọ̀rọ̀. Ìbá sì jẹ́ mi o wípé ó ṣe jẹ́ pé òun ní nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí. Ó ṣe jẹ́ pé irú Àgbàlá Gabriel ní ń gbà ó fún gbogbo àwọn èèyàn. Ìbá sì jẹ́ mi o ní àjámọ̀ sọ̀tọ̀ rẹ̀. Ìbá sì jẹ́ mi o ní àjámọ̀ sí lára rẹ̀. Kódà tẹ́ pé òun gan ti ṣerú gbìyànjú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó wá rí pé ọwọ́ Àgbàlá Gabriel ti yọjú tó ń lọ. Ó náà sàfẹ́ sọ̀rọ̀ kan láyé káwọn èèyàn mọ̀ pé òun náà appreciate ẹ̀ irú ẹ̀ lè tó ṣẹlẹ̀ sí bàbá tán sì fọdún lọ́nà Mẹ́kà Oríyọmí tó sọ wípé Àgbàlá Gabriel ti wà sọ́dọ̀ òun níta Àgbàlá Gabriel ń ṣe òun láìkẹ́ ó ti wà sọ́dọ̀ òun gan ó dé wà lẹ́ẹ̀kí òun sáré pàdé ẹ̀ òun sì kí nìkan. Ó mọ wú àwọn bíi kó jẹ́ pé orúkọ àwọn táwọn ti relevant nínú ayé òun nìkan náà ni wọ́n mọ̀ dá lọ ní mọ̀ relevant lọ tẹ́ bá rẹ́ lómi ìwọ ọmọ Yorùbá lẹ́mi sọ fún yín yìí o tẹ́ bá rẹ́ lómi tó wá dìde pẹ̀lú wà gidi kan ní lábẹ́nú àmọ́ òkè ọba ìdẹ́ ń jẹ lọ pẹ̀lú ọba ìdẹ́ ó dẹ̀ gbó fún bàbá sódèdè sà ó tún gbó fún bàbá yìí ó tún gbó fẹ́lẹ̀ wáyà tí ò já wa tí a bá fẹ́ sọ̀rọ̀ léyìí tẹ́ wa nínú ó wá wulẹ̀ sàn ká ẹ má sọ̀rọ̀ rárá tẹ́ bá sọ̀rọ̀ rárá ó sàn túkẹ́ wá sọ̀rọ̀ kẹ́ a máa dọ́gbọ́n ṣe ìlara rẹ̀ lọ túkẹ́ ẹ sọ̀rọ̀ kẹ́ a máa bínú ẹ lọ kí lẹ̀ ń bínú ẹ fún. Kìí ṣe mímọ̀ ṣe tiẹ̀ náà kìí ṣe mímọ̀ ṣe rẹ̀ ó wọ Ọlọ́run ló di ilé bàbá kúkọ ni bọ́lọ́run ṣe lóhun ṣe ìrìn àjò ẹni ṣe ń rìn kìí ṣe ẹni tí ń bá wọn sọ̀rọ̀ pé wá sí ṣọ́ọ̀ṣì mi wá sí kìnìkan mi ṣe bó ṣe gbó fún ọ̀bọ Muyideen nìkan tó jẹ́ mùsùlùmí wọ́n ti kọ́lé fún Muyideen nìyẹn náà ṣùgbọ́n àwọn tẹ́bárí tó ń jáde táyé celebrity àbí tó ajé yẹn lá tó ń jáde kódà bàbá kan tán gbó fún last season bàbá Christian Sẹ̀lẹ̀ kan wá jáde pé nínú ìjọ Sẹ̀lẹ̀ gan bàbá yẹn àwọn ti fún lówó rí wípé so Àgbàlá Gabriel báyẹ̀ kún borúkọ ẹ jẹ́ o àwọn Sẹ̀lẹ̀ gbìyànjú fún o má wò pé kí lélẹ́yìn sọ tẹ́yìn Sẹ̀lẹ̀ bá ti fún lówó sẹ́lòmí ó tún ní kálòmí mọ́ fún lówó ni ṣùgbọ́n yẹn kan mọ́ kẹ́kẹ́ nínú wà wá Yorùbá tẹ́ ẹ jẹ́ ká lọ yọ kúrò nínú wà wá ni pé tẹ́ bá ti ẹnìkan tó bá ti ń tẹ̀síwájú lórí nǹkan kankan tí yóò bá tẹ́ Ọlọ́run mọ́ wulẹ̀ sọ̀rọ̀ pé o fẹ́ praise ẹ̀ kó wà mọ́ praise ẹ̀ pé Àgbàlá Gabriel dáadáa ni ó wà tí wọ́n dọ́gbọ́n sọ̀rọ̀ sí irọ́ mọ́ praise ẹ̀ rárá wulẹ̀ filẹ̀ mọ́ wulẹ̀ praise ẹ̀ rárá àwọn mùsùlùmí pọ̀ tó jáde ètò ìdàdúró yìí ni bàbá ọ̀sẹ̀ tó náà tó jáde yẹ pé bàbá tí Àgbàlá Gabriel gbé wá àwọn ti náwó fún àbáyẹ rí àwọn ti dáwó fún rí ó tún wá ọmọ kan náà tó wá kọrin fún ọmọ kékeré tó borí báyìí ó tún wá kọrin fún Àgbàlá Gabriel. Pastor Gabriel Adémọ́lá òjíṣẹ́ ní ayé kò láfiwé ẹ̀yà ní nínú àwọn tàfihàn Adémọ́lá ló sọ wípé ìjọba ọ̀hún kù sí dẹ̀dẹ̀ ká lọ wọnú ká gbà fún Jésù Kristi gbogbo ayé pátá. Pastor Gabriel Adémọ́lá òjíṣẹ́ ní ayé kò láfiwé ẹ̀yà ní nínú àwọn tàfihàn. wọ́n sọ pé àwọn ibùdó àfáà kan tó jáde àwọn mùsùlùmí ni ó ṣe gbá fún ó sì lè kọrin fún pé lẹ́yìn tá pé ó fọmọ yẹn lówó ó tún promote ọmọ yẹn kò bóyá ó jẹ́ mùsùlùmí kí wọ́n máa wùwà dáadáa báwọn alẹ́ yìí kan tó wá ń dúró pé nítorí ṣẹlẹ̀ lèmi sọ fún yín o mo àkọlọpọ̀ wò pé àwa ló yẹ kó jẹ́ àìjẹ́ pé àwọn ní iṣẹ́ dáadáa ń ti ọwọ́ wọn wá gangan ní dùn wọ́n. Mo àwọn program kan lánàá bàbá ọmọọba Kòsọ́kọ́ àti bàbá kan òun lórí àìpé olórí àwọn onítíátà ń bàdàn wọn pè Kòkó tí ó àbí kí ló kọ ẹ Kòkó tí àbí nǹkan kan kì í àbá yẹn wọn wá sọ wípé àwọn àbá yẹn
nítorí kí èèyàn ti bá ọgbọ́n tí èèyàn bá gọ́ mẹ́gbàá mi yóò dùn yàn torí amọ̀rọ̀ gbọ́ jura wa lọ wọ́n gbowó fún bàbá Suebebe wọ́n gbowó fún bọ̀bọ́ ọ̀kọlà yẹn ní ìmọ̀rúkọ tiẹ̀ wọ́n sá gbowó fún gbogbo wọn báyẹn Àgbàlá Gabriel gbowó fún wọn ok àwọn àbá yẹn wá ń kọ́mẹ̀ntì ní TikTok lánàá wọ́n á sọ wípé ṣé wọ́n mọ tí àwọn náà mọ̀ ṣe fún àwọn tí ó bá ní condition ṣé wọ́n táwọn mọ̀ ṣe fún wọn ní kọ̀rọ̀ ni àwọn àbá oko tí ìwà sọ wípé sáwọn làwọn ní kí tí wọ́n ó bàjẹ́ ni ṣé pé gbàyẹ táwọn bá wà location tí wọ́n bá mọ ògóró ní tó dùn mí jù nìyẹn pé táwọn àbá yẹn bá mọ ògóró tí àwọn mọ kìlọ̀ fún pé kí wọ́n mọ ògóró tí wọ́n bá ti wá ní problem sáwọn ológun káwọn mọ ògóró ni nǹkan kò yá àwọn èèyàn nípa ayé ìyàdìtú ni ní location tẹ́ẹ̀jọ wà yẹn bóyá àwọn yẹn jẹ́ jayéjayé wọ́n mọ ògóró àbí nǹkan kan kì í ṣe tó gbàdébò bá wọn nìyẹn o kì í ṣe tó gbàdébò bá wọn nìyẹn tó gbẹ kò sẹ́ni tó kọjá àdánwò ẹni tó ṣe ẹni tó mọ ògóró tó sọ pé ògóró ẹni tó rí pé mọ ògóró àwọn kan wà tí ò mú kankan tí irú problem yẹn náà ṣe wọn àwọn kan wà tí ò mú nǹkan tí problem náà ṣe wọn táyé pé problem yẹn táyé pé àwọn tó mọ ògóró ní problem yẹn máa lọ ẹkú máa ṣe ni táyé pé problem yẹn ilẹ̀ Ìbò ló ti mọ̀ pa wọ́n dànù torí àwọn ìtàn bá jí báyìí ògóró mọ̀ mọ́ láwùjọ ó yẹ kó ti pa àwọn ọmọ Ìbò tán pípọ́ lọ ń tó ẹ̀yìn sí ọ̀nà tẹ́ ẹ wa kèé pé kẹfí wa mọ bú àwọn tí mo ò sí lọ́nà tẹ́ ẹ wa ìdí àbá kó tí òun yẹ wí mo sọ yìí ó ní táwọn wà location tí àwọn sọ fún wọn tó mọ̀ ògóró ìgbà tí wàhálà ìwà dé sáwọn làánú mọ̀ ògóró ni àwọn kílò kọ ọmọ Afọlábí ọmọbìnrin yìí tó ní lupus sóníyàn kan tó mu tó ń jẹ tó jí ó ní ni àwọn tó ní heart failure àwọn tó ní cancer sóníyàn kan tó jẹ tó yó mú wọn ni àwọn tó kú láìpẹ́ ọjọ́ ṣé egun mọ́ só ti ní ìyàn kan tí wọ́n jẹ ni wọ́n lẹ lómi ní tọ́ ṣúgà kìnìkan wọn tó bá dọ́dọ̀ dókítà ní bóyá mutí ẹlẹ́mìí mutí rí ó sì sọ pé ní tọ́ ṣúgà ẹ̀yin tá láwọn èèyàn mọ́ ògóró yìí gbogbo yín náà lẹ́ táyé pé akọ́wọ́ tó wà ní wáyé tẹ́yìn torí pẹ́lú ti gbà fún yín tí yín ti dá akọ́wọ́ tó wà ní wáyé tẹ́yìn mú ní kọ́rọ̀ yàrá. mo wo fídíò aṣọ àyíndé kan náà tí a rí wáyé tí bàbá gbé síwájú akọ́wọ́ tó wà mẹ́ bí a lè tó 100% amadi yín náà tí a ń ṣe pati amadi wáyé tẹ́yìn gbé síwájú àmọ́ akọ́wọ́ tó wà mẹ́ ibi tó lọ́n tó ẹ̀yìn sí lọ́lọ́n tó yín sí yẹn kéèké torí pé eléyìí àbàbà eléyìí kò wá rí jájẹ tó yín àti àti wàá location wàá mọ jáde ṣẹṣí para tí ìkàwé àti wàá ṣe àmọ́ pé yàrá àmọ́ sọ fún èyí àmọ́ rí bí ẹni pé ẹ̀yin gbọ́n jùlọ gbèsè bí ìta sọ fún wọn tó bá mọ ògóró ohun tí bàbá kókó tí ò yẹ sọ ni mo sọ fún yìí o gbèsè ìgbà táwa àwọn location àní kí wọ́n mọ yé ògóró wọn lò láìfọ bó ṣe wà wọn bùbù wọn sáwọn làwọn fi nǹkan ṣe wọn ni ẹ̀yin tí a ta tí mi sọ iṣẹ́ ìsọtọ̀rọ̀ fún yín iṣẹ́ yìí ṣe alálùbáríkà iṣẹ́ yìí ṣe alálùbáríkà iṣẹ́ yìí tí a ta yẹn ẹ̀yin àbá àgbàlagbà yẹn táyì pé sẹ́yìn alábàríkà ni at your age lẹ wá ń wá TikTok wọ́n á sẹ̀ ń dáwó fún gbogbo yín gbogbo àwọn bàbá tí Àgbàlá Gabriel wá ń tara wọ́n sí lọ́hùn àwọn tí kẹsí Àgbàlá Gabriel nìkan gan ṣé bá rí kàmọ́ náà ẹ̀ ṣe condemn action kàmọ́ yẹn náà tẹ́ pé ẹ̀sẹ̀ àwọn aṣọ Àgbàlá Gabriel ṣé bí kàmọ́ náà gbó fún àwọn kan nu wọn sísẹ́yìn lé lálùbáríkà báwọn káwọn sẹ́mi jù báwọn ṣẹ́ṣẹ́ ìkú rẹ̀ Amẹ́ríkà kọ́ ẹ pé sí tíátà tẹ́ ń ṣeun tẹ́ ìbá tí ì ṣe sẹ́mi yìí mọ́ ẹ ní jẹun tí yóò ní da ẹ̀ ní kọ́lé akpẹ́sẹ̀ ńlá àlùbáríkà ẹ mọ̀ bínú pé mo lo wọ́ọ̀dù àlùbáríkà wọn o akpẹ́sẹ̀ ńlá àlùbáríkà lọ́tọ̀ tó yẹ kí wọ́n á máa gbé ẹ̀yin àgbàlagbà tí ó gba ayé mọ̀ àwọn alápẹ̀nẹ̀ àwọn alálùdẹ àwọn kò tí ó gba ayé mọ̀ táwọn èèyàn wò pé yóò ti da fún yín tán tó yẹ kí wọ́n á máa gbé yín gba owó àwa kò realize pé àwọn ọmọ kéékèèké tí wọ́n lówó yẹn àtàwọn bàbá kọ̀ọ̀kan tó lówó àwa rí i pé tí wọ́n bá ṣe bí ambassador mọ́ bí akọ́n gbọ́n gbúdọ̀ ambassador àbí wọ́n ṣe advert àbí wọ́n ṣe kí lórúkọ ẹ̀ tí wọ́n mọ̀ ṣe yìí àbí wọ́n tún ṣe idán kọ̀rọ̀ ẹja gbé kinní kan bàbá sùwé yàgbẹ́ ó yàgbẹ́ tì àǹtí mọ́ládùn kẹ̀kẹ́lẹ̀ wà bí kí ló kọ́ àti Yétúndé Wùmí tí wọ́n bá ṣe gbọ́n ṣe dẹ́yẹn mọ́ kò wá ní àwọn ìwà ní sọ̀sẹ̀ fún bẹ́ẹ̀ tàbí kí wọ́n mọ sádbàtì mọ́ wáyé tàbí pé ṣé ẹyin tí yìnbá ṣiṣẹ́ mi mọ́ èèyàn wà ọ̀sẹ̀ fún díẹ̀ ṣé pé ṣé ẹyin gẹ́gẹ́ mo fẹ́ bú o but pé wọ́n á gbẹ́ nìkan gbowó ní
tó sì jẹ́ ti gbogbo ayé mọ̀ ìfọ̀tí ńlá ní fẹ́yìn ọmọ tíátà ẹ wà lẹ́nu ọ̀rọ̀ kí a máa sọ̀rọ̀ láì pé ẹ ṣe nígbà táwọn location táwọn àgbàlagbà kan wá táwọn àbáwọn tó máa mú ògóró sábà wọn sọ fún wọn nígbà ṣíkẹ́sì bá dé wọn àmọ́ pa wọn. ọ̀tẹ̀ Àgbàlá Gabriel náà lẹ́sìn rí bẹ́ẹ̀ ọ̀tẹ̀ Àgbàlá Gabriel náà lẹ́sìn rí bẹ́ẹ̀ àwọn ẹsẹ̀ rí kanú ẹ̀yin àgbàlagbà tíátà yìí ẹ̀yin olórí kó sàáyà yìí àwọn ẹsẹ̀ rí kanú yín kó wá gbé pé Wàsíù Èbè ní o ẹjọ́ tí Ọlọ́run wọ ẹ̀yin tíátà ìsànú àwọn ọmọ tíátà o ó yá o ẹ̀jẹ̀ àwọn ìdíwọ̀n dáwọ́ fún un àwọn ẹsẹ̀ rí kanú yín síbẹ̀ yìí náà ní péjì YouTube péjì kíní kan Adékọ́lá YouTube péjì ẹ̀ ó ní subscriber tó jẹ́ dóní gbogbo wọn káàkiri kíní kan Akíndélé YouTube péjì ẹ̀ wọ́n ní péjì tí ó ní subscriber ju péjì Àgbàlá Gabriel lọ tápẹ́ tá gbé yẹn wá bẹ́ẹ̀ àwọn èèyàn rẹ̀ dì wọ́n tẹ̀ tún ní collection wọ́n tún mọ àwọn èèyàn tí wọ́n jẹ́ yẹn pàtàkì wọ́n mọ̀ yẹn ju Àgbàlá Gabriel lọ ó sọ ajá Àgbàlá Gabriel lọ́run lò níta ìmọ̀ pé Àgbàlá Gabriel àkàndá ni lọ́dọ̀ ayé ọ̀dọ̀ tiẹ̀ iṣẹ́ tọ́lọ́run wá láti ṣe nìyẹn ẹn tó rí àkàndá ni fún ọ̀gá láti àwọn ọ̀sẹ̀ kẹ́yẹn ó wá bá mi ó bẹ̀rẹ̀ ó dì mọ́ mi mo sáré fọwọ́ pàdé ẹ̀ Yorùbá mo ti rí yín tán ara kan náà ní wá èèyàn rí ọ̀pọ̀ nù yín bẹ́ẹ̀ nìkan bá ti ń ṣe dáadáa bó bá ti ń gbọ́rọ̀ dáadáa ń pa ẹnìkan bí kò jẹ́ yín láìgbórí yìnyẹn ló mọ̀ rí láyà yín ṣèyàn rè ọ̀pọ̀lọpọ̀ yẹn mọ̀ Yorùbá ọmọ àlè ni yín ṣèyàn rè pé a ti lẹ́yìn tó bá ti ń lọ wájú tó bá ti ń wà dáadáa bí kò jórí yìnyẹn ẹ̀yin ó mọ̀ gbé fún ni mo ti rí inú yín tán ẹ́ńjìnì yín yóò da ẹ̀yin ọmọ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ sí inú yín ọ̀dà ẹ̀yin mọ̀ wò yín bí ẹni pẹ́yìn tòótọ́ ló wà nù yín ẹ́ńjìnì dàsún ayé àtijọ́ ló wà ló ń bẹnu ọ̀pọ̀lọpọ̀ yín inú yín ọ̀dà àìwú bí àkúgbẹ̀ tí wọ́n ti àní wọ́n á ju àwọn àbá yẹn ṣé ẹ̀yin ọmọ tíátà ṣé bó rí ire yín ni tí wọ́n kẹ́yìn àbá koko tí ò kẹ́ á gbé ọ̀rọ̀ àwọn tí wọ́n gbó fún kí á gbé TikTok kí á máa fi jowú tí wọ́n kẹ́yìn náà jowú nǹkan rẹ ni nígbà Kàmọ́rí ó jowú nǹkan rẹ ó lọ gé àbá lálùdè ó náà ra mọ́tò fún ó tún gbé àbá kan náà ó náà tún ra mọ́tò fún bàbá alápọ̀nni wọ́n tún ra mọ́tò fún ṣé bó jowú nǹkan rẹ nìyẹn kẹ́lòmínà tún jáde nínú yín náà nǹkan tá a bí mo ṣe sọ bẹ́ẹ̀ ni pé kìsẹ́yì náà kò fẹ́ jọ sẹ́tọ́ lálùbáríkà ni bí ìbá ti ṣe nǹkan mímọ́ kò lè là. àwọn tí o gba ayé mọ̀ wá ló ń wá gbówó kí àwọn ìyàgbó nǹkan àwọn Àbẹ̀ní agbọ́n nígbà táwọn yóò mọ̀ náà mọ̀ nǹkan míì tán lè ṣe mọ́ wọn wà para wọn bí wọn ò sì fún wọn láwọn àsádọ̀ wọn ò sì lè gbé tibítibí ìní gbowó nílẹ̀ ń gbé tibítibí o but iṣẹ́ yẹn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lórúkọ tó yẹ kò yẹ kéèyàn mọ̀ ṣe nǹkan míì mọ́ kéèyàn tó lè lọ́wọ́ mú dáadáa ní díẹ̀ kéèyàn tó lè rí ilé kọ́ ní díẹ̀ kéèyàn tó lè rọ́kọ̀ ló ní díẹ̀ kò gbà tí ìbá tó ṣe nǹkan míì mọ́. bàbá yìí náà wá jáde kí ló kọ Alébíoṣù wọ́n tún bú òun náà pé ó sì lè jáde ó sì lè ṣe gbá ó sì lè ṣàwò. nígbà ò rí pé wọ́n ra nǹkan fáwọn ilé adélẹ́yìn náà ní tọrọ àánú ṣé ẹjọ́ sọ ṣé ẹ̀ṣẹ̀ wà níbi kí èèyàn ò jẹ́ tí máa so oore ni ṣé ẹ̀ṣẹ̀ wà ní kí èèyàn máa jẹ́ tí máa so oore wọ́n ti sọ fẹ́ mi àwọn kan àwọn fúnrasì mi náà kan sọ fún àwọn ọlọ́run tẹ́yìn náà bá ló ń ṣẹ̀ṣẹ̀ kan tó bá ṣe kìnìkan ẹ gbowó fún un. mo ní mẹ́sẹ̀ẹ̀jì táwa gbé dání náà pọ̀ ṣùgbọ́n tábàárí ẹnìkan tó jó ń ṣẹ̀ṣẹ̀ tó ní bá tún lè gbé mẹ́sẹ̀ẹ̀jì pé kó mọ gbawó fún yàn wá àwọn ò mọ̀ ṣíà ẹ̀ táà mọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ kan náà tún gbowó fún yàn. kí ẹkúta ọlọ́run lẹ́sọ pé kó mú mẹ́sẹ̀ẹ̀jì òmìnira ọmọ Yorùbá pé bó ọmọ Yorùbá ó ṣe mú lómìnira bó láti bọ́nú ẹ̀sìn àjòjì yìí táwọn ọlọ́run náà ni ó ti wá mọ́ bọ̀ wípé ó náà ló ti síwájú pírẹ́sì Yorùbá nation ní ó ti sọ pé Yorùbá nation ni ó táwọn náà ló ti síwájú irọ́ bá a kan máa ti gbé kan ẹlòmínà tó gbé mi ẹlòmínà tó gbé mi èsì wo ìkòròwò wọn abáríjọ wò gígùn ní gún àjọ máa gbé ni gbogbo wa la nípa ribiribi láti kó sí lọ síwájú ìran bàbá wa ilẹ̀ bàbá wa kì í sọ̀rọ̀ ẹnìkan lè yóò gbé gbogbo ẹ̀ sí. ok Peter náà máa tún wá fún fìrí nísìn tó lọ bọ́ sínú Yorùbá nation ó sáré gbé kan dáadé kíníkan wọ́n ní sórí àwọn náà wọ́n ti sọ pé sórí àfòun náà ni ó sábẹ̀ mọ́ àfòun yóò sì padà tẹ̀bọ̀ ni sórí àgàkó tó wà lọ belong síbi igun kan nínú Yorùbá nation báyìí igun tuntun pọ̀ kó wá lọ belong síbi igun kan wọ́n sọ pé sórí ṣé bá a ti sọ ara àwọn lẹ́tà ló wà àwọn òsì mọ wúwú ìzù àmì tó jẹ́ igun progressive àmì tó yẹ kínní àtàwọn pé gbogbo ẹ̀ ń fọ́ ṣùgbọ́n tẹ́nìkan má gbé kan dání kẹ́lẹ́mì náà tún gbé ṣe mi kẹ́lẹ́mì náà tún ṣe mi Àgbàlá Gabriel nìyẹn ó ń gbó fáwọn ohun tíátà ó
ó ń káwọn èèyàn jọ mùsùlùmí ó ń gbowó fún wọn ó ń ṣe gbá ó ń ṣe fún wọn káàmì náà tún wá ọ̀nà míì tó náà tún mọ gbàgbó fáwọn èèyàn tí wọ́n tún wọ́tò míì táwọn náà tún mọ sí fáwọn èèyàn láti ràn àwọn èèyàn lọ́wọ́ kí ẹ pẹ́ nìkan tí wọ́n á ṣe gbogbo yàrá lójúmọ́ Ìgbàlà Gabriel gbogbo ẹni tí wọ́n á design program lórí Àgbàlá Gabriel. èyí tó ń dùn yín ni pé orí yìí ti ń gbà wọn ó wù yín kẹ́yìn náà mọ̀ ń gbà á sì fi sẹ́mu náà yín nǹkan ọ̀tọ̀ láti lẹ́yìn náà ẹ̀yin náà ẹ̀ wá sẹ́mi ìṣe ìwọ tó wá rò pé ó yẹ kí iṣẹ́ tiẹ̀ náà ti gbòòrò bíi tàgà Gabriel tí wàá fẹ́ rò pé tó wàá fẹ́ fàgbà Gabriel pa lójú ìgbà yìí pé wàá bá mi wàá ní ó dìde kó dọ̀bálẹ̀ wàá dọ̀bálẹ̀ wàá ní ó dìde ìwọ náà ó ṣe gbìyànjú sí ni ní tágbàrà Gabriel dẹ̀ ń ṣe àti ìrí àáfà kankan tó ṣe irú ẹ̀ rí bí àfẹ́yí Fúlàní yìí tó jẹ́ pé ẹ̀wọ̀n náà mọ́nà lọ́wọ́ ẹ̀wọ̀n ṣe dáwàlì àlímù ẹ̀wọ̀n ṣe prógrámù kan ní àwẹ̀ tó wọ̀ ní wọ́n ka Kùránì tí ó mọ̀ fún wọn lẹ́bùn yóò ní wọ́n kéwú yóò mọ̀ fún wọn ní ájì mo rò pé lè sọ nígbà tó ní káwọn èèyàn mọ̀ ka Kùránì kó mọ̀ gbẹ̀bùn àní káwọn èèyàn mọ̀ ka Kùránì òun fún wọn lẹ̀ ṣé Kristian lè pèsè wọlé sórí prógrámù tó ti wọ́n mọ̀ ka Kùránì kó mọ̀ gbẹ̀bùn ni mùsùlùmí náà Kristian lọ́wọ́ bó ni ó ṣe náà lọ́wọ́ àwọn mùsùlùmí náà Kristian lọ́wọ́ ti lọ àwọn àbá mi Adéṣekọ́lá ìbá àwọn Mufta Àjàní Láléwú ìbá àwọn Adédìbú Mọ̀lété ìbá àwọn yẹn ò mọ mùsùlùmí wọn Kristiani ṣùgbọ́n àwọn èyí Fúlàní táyé pé tó wá fẹ́ fún ọ ní one plot of land ó ti kéwòn lórí programu tẹ́tẹ́ ni ó ti bó wọn wá rí i pé ìyẹn wá láti gun Christian inú wa ń bí yín ẹ ń bá bínú sàgbà rẹ̀ gẹ́gẹ́ bó fọlọ́ bá ṣẹlẹ̀ yóò bínú kú ni